أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين أدوبوا فولم الحمد لله أدوبوا فولم لكسي الحمد لله ولا جامع وقيدا وما جاء دبتلاس وما جاء دبتبا أواتوا يكذا وما وشلا تنسبوا فلا وما قبا مشكل لا يفهم قبا دا سمجوا أنا بتا قالوا كلهم وما قبا دا سمجوا ولا نسي ولا وما لا تبين لي ولا بشر الصوم ولا بقى أنا كنا نقول شر الصوم ولا وما أنا جنبت متي دي ولا بعد أبو يبوها nígbà abáde tán àwọn bá fi sọ̀rọ̀ sọ ọ̀wọ̀ láì ní síwájú ìlú lọ́rin ọlọ́mọdé dáwò ìlú lọ́rin ọlọ́mọdé bá jẹ́ ọlọ́ba àfi ìlú lọ́rin lọ́wọ́ kan balẹ̀ ọbẹ̀ láti ògbòlú kọ̀ọ̀kan lédè nàìjíríà ọlọ́ba àfi ọlọ́kàbalẹ̀ ògbòlú kọ̀ọ̀kan lédè nàìjíríà ọlọ́mọdé kan dáwò ògbòlú kọ̀ọ̀kan lédè nàìjíríà ọlọ́mọdé kan bàjẹ́ ògbó ìlú kọ̀ọ̀kan gbogbo àbáláyé ọlọ́ba àfi tiwọn àwọn èdè tí wọ́n gbọ́ àwọn ilé lọ́ba ìpínlẹ̀ àwọn àpàtì wọn náà kọ̀ọ̀lá ìṣirọ́lọ́ kọ̀ọ̀lá ìjẹ́ kàwùsọ̀. àwọn bẹ̀rẹ̀ láti rí Sheikh Muhammadu Sa'id bàbá wa lè tẹ̀dá mọ́sáàsì gbogbo lábẹ́ ẹ̀mí ní gbogbo gíwá tóbi dé Sheikh Abdul Fattah ṣèwé tí wọ́n ní àṣà tóbi dé gbogbo àwọn ẹni ọlọ́run tí wọ́n ń ṣẹ̀mí lọ́wọ́lọ́wọ́ àwọn tá a mọ̀ nínú ẹni ọlọ́run tí wọ́n ń ṣẹ̀mí lọ́wọ́lọ́wọ́ àtàwọn tá a mọ̀ nínú ẹni ọlọ́run tí wọ́n ń ṣẹ̀mí lọ́wọ́lọ́wọ́ àtẹni ọlọ́run tó mọ ara rẹ̀ nínú àwọn ẹni ọlọ́run àtẹni ọlọ́run tí ọ̀fun ara rẹ̀ tó já sí pé ọlọ́run nìkan lọ́pàá bẹ̀ẹ̀nẹ̀ mi ní gbogbo yẹn yẹn pátá ní Imam Kabila mú kì í pé assalamu alaykum gbogbo ẹ̀yin alágbára lọ́gbọ̀n yìí máa jágbára tẹ̀lé ọ̀sẹ̀ yẹn ọlọ́run nínú àwọn alágbára àtàwọn ìwọ̀n làwọn àjẹ́ máa jáde jáde ọ̀sẹ̀ yẹn ọlọ́run àjọ ọ̀gbájẹ wá látọ̀run ó délé ayé nílé ẹ̀sìn ní jáde gbogbo èèyàn àjẹtẹ̀wò àbí tẹ̀ ń gbọ́ mi kò kì í pè assalamu alaykum gbogbo èèyàn oṣó tẹ̀ ń gbé mi Imam Kabila kì í pè assalamu alaykum gbogbo èèyàn mẹ́rin tẹ̀ ń gbọ́ mi àbí tẹ̀ ń wò kì í pè assalamu alaykum èèyàn adáhùn sí lọ́dọ̀ sí pé ẹ máa ń tún yàn lẹ̀ òun ní tẹ̀yìn láàyò àtẹ̀yìn adáhùn ṣe ètò ọ̀kẹ́ máa bá tẹ̀yìn jẹ́ òun lẹ́yìn láàyò àtẹ̀yìn adáhùn ṣe ètò pé ẹ tún yàn lẹ̀ tó ń bá tẹ̀yìn jẹ́ èjì lẹ́yìn láàyò wọn kẹ́ ní pé assalamu alaykum ìtẹ̀ní tẹ̀ bójúlé tẹ̀ fi ń sagbára tẹ̀ ní pé òun ní sọ fún yín Imam Kabila kì í pé assalamu alaykum ẹ̀yin ẹ̀dá tẹ́ máa ń tàfọ̀ṣẹ́ tẹ̀kú tẹ́ bá báyà ṣe é sì máa gbọ́ Imam Kabila kìí assalamu alaykum ẹ̀yin lójú inú tẹ́ ẹ̀yin táwọ̀ yìí kìí pé assalamu alaykum ẹ̀yin létí inú tẹ́ ń gbọ́ táwọ̀ ọ̀pọ̀ kìí pé assalamu alaykum ẹ̀yin ẹ̀dá tẹ́ wà níbi táwọ̀ yìí tẹ́ ń rí wá táwọ̀ yìí tẹ́gbọ́ àtàwọ̀ òyìn Imam Kabila kìí pé assalamu alaykum ẹ̀yin olólùfẹ́ ìfẹ́ Imam Kabila nílé lóko lókè òkun lábọ̀ kìí pé assalamu alaykum ọba ilẹ̀ gbogbo àkájẹ kọ́lọ̀ ọba pé la ilaha illallah wàhálà la ilaha illallah wàhálà la ilaha illallah wàhálà la ilaha illallah wàhálà wa anta Allahu wàhálà wa ana abdullahi wa anta Allahu salamu wàhálà wa ana al-ma'idu wàhálà la ilaha illallah wàhálà la ilaha illallah wàhálà wa anta Allahu ganiyyu wàhálà wa ana al-fuqara'u wàhálà wa anta Allahu waliyyu wàhálà
وأنا العفيف الله لا إله إلا الله والله لا إله إلا الله والله وأنت الله عليم الله وأنا الجليل الله وأنت الله مؤيس الله وأنا الموسيل الله لا إله إلا الله والله لا إله إلا الله والله وأنت الله الحي والله وأنا الميت والله وأنت الله كبير والله وأنا الصغير والله لا إله إلا الله والله لا إله إلا الله والله وأنت الله قدير والله وأنا الضعيف والله وأنت الله الأول والله وأنت الله الأخير والله وأنت الله الصغير والله وأنت الله الباطن والله لا إله إلا الله 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 والله والفاتح بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين أدوك بلون لك الحمد لله رب العالمين tọ́wọ́ tí ó dàlílé lálẹ́ ó dàlẹ́ pé ta ló sọ pé kò sáfọ̀sẹ̀ nù Kùránì ta ló wí bẹ́ẹ̀ àlẹ́ tó sọ pé kò sí àfọ̀sẹ̀ nínú Kùránì àbárẹ́ ni tó wí bẹ́ẹ̀ àti pé ọmọ Kùránì ké kò mọ̀ jùmọ̀ Kùránì àbárẹ́ tó wá wí bẹ́ẹ̀ tó sì mọ̀ jùmọ̀ Kùránì àti kò gbọ́ Kùránì yẹn tàbí ààrẹ tó sọ pé kò sáfọ̀sẹ̀ nù Kùránì tó wá gbọ́ Kùránì àti pé kò mọ wúlò Kùránì. wá nìyí àjọ àlọ́ kíyàn gbọ́ Lárúbáwá kọ́ ni kíyàn mọ jùmọ̀ Kùránì kíyàn gbọ́ Lárúbáwá kọ́ ni kíyàn gbọ́ Kùránì yìí kíyàn lọ lé kí ó ní Sàúdì kò ní kíyàn mọ bí wọ́n ṣe ń lo Kùránì. mo gbọ́ ọ̀kan lẹ́nu àáfà alẹ́sùnà tí wọ́n ń pè ní Dr. Sarafadeen ó ní kò sáfọ̀sẹ̀ nínú Kùránì bóun ṣe mọ Kùránì tó yé òun tó yìí òun èyí tí àfọ̀sẹ̀ ti wà ní Kùránì ó lè mọ Kùránì tó yí ọ́ tó ìwúlò Kùránì ni ò yí ọ́ bẹ́ẹ̀. Àkọ́kọ́ àwọn ọ̀sán tí ń bẹnu Kùránì òun làfẹ́ bá fẹ́ jí kéèyàn rí wa ká ìwé èèyàn ń lọ bìkan ní sọ̀rọ̀ ibi tí ọ̀nà ibi tó fẹ́ gbà kọjá ẹ̀ àwọn èèyàn wà níbẹ̀ o sì fẹ́ jí ká àwọn tó wà níbẹ̀ yìí rí ọ o sì fẹ́ kọjá àbí wọ́n ń jà ládùúgbò wọ́n wá ń kó àwọn èèyàn wọ́n ń sa omi èèyàn o sì mú fọ́ lọ́wọ́ sí òsì fẹ́ jẹ́ kí wọ́n sà fẹ́ jẹ́ kí wọ́n kú ọmọ ọ̀gá ní tó ṣe nu Kùránì lọ́wọ́ nu Kùránì kẹ̀yìn náà lọ́wọ́ Kùránì sì ní ní tí a bá lo Kùránì fún kèé bàjẹ́ kèé sunkún ògùn ní máa ń sunkún àyùbá ní ògùn ló ní ijọ́ kan òun ló ní ijọ́ kan ìpọ́njú ògùn máa ń sunkún àmọ́ tá a bá fi Kùránì ṣe kò ní sunkún ní tó lè gbọ́ mú ká yẹn ṣiṣẹ́ máa ṣe pé tí ẹnìyàn bá sí mọ́ kódà àwọn kankan bí bẹ́ẹ̀ tá a fi Kùránì ṣe béèyàn bá sí mọ́ yóò tún máa ṣiṣẹ́ lọ lẹ́yìn àwọn ọmọ èèyàn yóò tún máa ṣiṣẹ́ lọ lẹ́yìn àwọn ọmọdọ́mọ yẹn wọ́n tọ̀ wá fẹ́ jẹ́ kéèyàn rí ọ kí ọ̀ á ṣe inú Al-Kùránì kẹ̀yìn Sūratu Baqarah
chapter 2 verse 171 aya yìí èyàn wà ara 70 rẹ̀ 7,000 rẹ̀ èyàn 7,000 èyàn hàn ní àti súnmọ́ bùkúmọ́ ọmọ yóò fà wọn láyà tó. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi àfọ̀ṣẹ́ ń bẹ́nu Kùránì ẹ̀ tó bá ní ọ̀ṣàbẹ̀sọ́nù Kùránì ọmọ tí ń wí ọ̀gbọ́n Kùránì yé súnmọ́ bùkúmọ́ ọmọ yóò fà wọn láyà kìlú nẹ̀ 7,000 rẹ̀ èyàn hàn síbi wàhálà pẹ̀lú dàda àti kálá yóò wá 1, 2, 3 days tí ó fi pé 7,000 tẹ ẹ bá hàn èèyàn á fọ́ sínú kéèkán ike tó ń lọ́mọ rí tẹ máa pé kò ní dáhùn èèyàn wá ra òkà èèyàn wá ju òkà sínú ẹ̀. Òkà tá à ń sọ yìí ó lè jẹ́ òkà gold èyí tí wọ́n fi gold ṣe. Òkà tá à ń sọ yìí ó lè jẹ́ òkà diamond èyí tí wọ́n fi diamond ṣe. Òkà tá à ń sọ yìí ó lè jẹ́ òkà silver èyí tí wọ́n fi silver ṣe. Òkà tá à ń sọ yìí ó lè jẹ́ òkà gùzàn yìí èyí tó bá tà tó bá rẹ̀ ká. Bàbá ti wá ọ wà ní sínú àtúntọ̀ pẹ̀lú súnmọ́ bùkúmọ́ ọmọnìyàn fáwọn lára kìlò tọ́ lẹ́yìn tọ́ 7,000 rẹ̀ ọ wà ju òkà yìí sínú ẹ̀ ọ wà ọmọ ẹ̀sọ́ pọ̀ ọmọdé tó jù sílẹ̀ lápẹ̀jú ìkálọ̀ bá jù síbẹ̀ ìjọ yíwò nísìn ọjọ́ Jímọ̀ lọ́jọ́ yìí Friday kálọ́jọ́ Jímọ̀ lọ́ bá jù sílẹ̀ Jímọ̀ ọjọ́ mẹ́jọ tí mọ̀ lọ́wọ́ ayọ̀ Jímọ̀ ọjọ́ mẹ́jọ tí kò ló ṣe kíni òun lọ yọ òkà náà ibi àtúntò òfin sí ọ wá fi òkà náà síbi ọwọ́ ọ̀tún rẹ ibi ìka tó gùn jù yìí ẹ bá wo níbi apọ̀ tó wà yìí níbi àwọn mọ́kà yìí èyí tó gùn jù mbẹ̀ òun náà fi òkà náà sílẹ̀. Àti tó wá ẹ̀yìn tó yọ òkà kó mbẹ̀ yìí bó sì wá sèyí tó kù omi tó bá fẹ́ fi wẹ̀ ọ́ àdá àti ẹ̀ sílẹ̀ ọ́ lọ fi sinra ọ́ lè fi wẹ̀. Gbàtúkà ẹ ti wà lọ́wọ́ rẹ tó bá yí pé ọ wà níbi tí tó léwu àbí ọ̀fẹ́ kọjá nìkan ó sì fẹ́ jẹ́ káyọ̀ yẹn yọ àsìkò bàtọ́ ọ̀fẹ́ kọjá tó fẹ́ jẹ́ káyọ̀ yẹn mọ́ ìgbà tó ń kọjá yẹn ọ wà máa fi ọwọ́ àlàáfíà yọ àmọ́ fi yìí òkà rẹ̀ báyìí káàpà tó ń fọwọ́ yìí bá wà sí ọmọ sẹ́sì ó fi kọjá súnmọ́ bùkúmọ́ òun yóò fa òun láyà kìlọ̀ súnmọ́ bùkúmọ́ òun yóò sọ wọn di adití táǹgbà tó bá ń kọjá àwọn òní gbóhùn ẹsẹ̀ rẹ̀ bùkúmọ́ yóò sọ wọn di ayaya táǹgbà tó bá ń kọjá àwọn òní lè sọ kẹ̀kẹ́ pa rẹ̀ homiyo yóò wá sọ wọn di afọ́jú náà ni pé yóò di ojú wọn táǹgbà tó ń kọjá àwọn òní rí yọ fàwọn láyà kìlú náà lákàyèwò tó wá ní síbi tó kọjá àlùwàwà táǹgbà tí òkà tó fi sí ọwọ́ níbi ọmọ ìka rẹ̀ yìí wọ́n máa wọ́ yín òkà rẹ̀ báyìí pẹ̀lú gbólóhùn. La ilaha illallah, la ilaha illallah. Ó fi kọjá. Tọ́ba ń kó yẹn, ká ní wọ́n ń kó yẹn rúgà náà ni wọ́n ìgbà wọ́n ní lọ́wọ́ òkè mi wọ́n máa ń kó yẹn rúgà tó sì máa ń pò sí tó gbà kọjá tó kà í sì ń bẹ lọ́wọ́ rẹ bá a ṣe sọ yìí tó ṣe bá a ṣe ní kó ṣe yìí. Gbólóhùn tó kà máa wí káyìn dáàbò mẹ́rin pé la ilaha illallah. Ọ̀kà náà máa ṣiṣẹ́ nítorí báwo kà náà ṣiṣẹ́ máa tó bá sọ tó lè má mú kàná ṣiṣẹ́ fún ọmọ àtọ́lá sí kíni tó bá sọ̀rọ̀ kò sínú pé ó sunkún ntó òfin ewé ṣe ní máa ń sunkún ntó òfin egbò èsè ní máa ń sunkún ntó òfin dábàá ṣe ní máa ń sunkún ntó òfin odidi èèyàn ṣe ní sunkún kí ló dé tí ó fi sunkún ewé tó òfin kan ṣe yìí níjọ́ tí ẹ̀mí ewé náà bá ti pín nǹkan náà ní jẹ́ máa nítorí dábàá sí níjọ́ tẹ́mi dábàá náà bá ti pé nǹkan náà ní jẹ́ máa nítorí ara èèyàn ṣe níjọ́ tí èèyàn náà kádàrá tí ó lò lérí ilé ayé náà bá ti pín nǹkan tó fi sí yẹn kò ní jẹ́ máa àbúkọ náà ọba yóò máa ṣiṣẹ́ kan náà. Àlùkùránì ti ń bẹ Ọlọ́run sọ Kùránì kalẹ̀ fún àdúgbò Muhammad more than 1,000 years yóò sì tún máa bẹ káyọ̀ fi parẹ́ nítorí máa mú káwọn sẹ́wọ̀n ẹ̀fọ́ tó bá sọnù nìkan pé má ṣiṣẹ́ mú àbálòpọ̀ tó bá sì wà lọ́wọ́ rẹ níbi ọwọ́ ọ̀tún rẹ yìí níbi ká tó gùn jù yóò àfi òkàrà sí
o lè lo kò sí òkà tó lè lo o lè lo òkà o lè lo fáṣà òkà sáàtì jù sínú ẹ̀ tí ẹ bá ti sùn mọ́ fúkù mọ́ ọmọ yóò fa àwọn láyà kiri 7,000 lẹ́lẹ̀ yàn ọjọ́ tó bá bì sí ọ̀sẹ̀ tí ń bọ̀ nínú ọjọ́ yẹn lọ́wọ́ ayọ́ àníjọ wẹ́rẹ̀ sí lọ́wọ́ fi sí ọ̀sẹ̀ tí ń bọ̀ wọ́n àfi ilẹ̀ títí next week Wednesday lọ́wọ́ ayọ́ òkà náà wọ́n àfi sí ọmọ kà tó gùn jù yìí nínú àwọn ọmọ kà tó wà ní apọ̀ ọ̀tún rẹ̀ àtúnà tó àtúntò yọ ọ̀gá kó bẹ̀ ọ wà dà síbi omi ìwẹ̀ tó fi wà lẹ́yìn àsìkò bá tí tó fẹ́ kọjá àmọ́ ọlọ́run ò sí nu wọn ọlọ́run ò ṣàbùsù àìfi ṣèkà kì í ṣe pé tọ́wọ́ àwọn onírúurú tó lọ jalè tọ́wọ́ máa ṣe ṣùgbọ́n búkú wọn ó mú yín fa ọ̀la ẹ̀ ọlọ́run òun ò nífẹ̀ẹ́ alábòsí inna Allaha la yuhibbu salihin ọlọ́run ò nífẹ̀ẹ́ alábòsí tó bá fi ṣàbòsí ọlọ́run tú àṣì rẹ̀ àmọ́ ká ní ọwà ń bí ewu àbí ọ̀ ń kọjá lọ bí tí ń lọ yìí kánjú ìfẹ́yí káyọ̀ dá mi dúró ládùúgbò rẹ̀ àti wọ́n fẹjọ́ dá mi dúró kò ní ìdí pọ́n ẹ̀sẹ̀ máa lè gba ọ̀dẹ̀ bùú kan kọjá bẹ́ẹ̀ gbàlógbà tó kàrà bá ti wà lọ́rẹ̀ sáà máa fọwọ́ yóò kádà báyìí pẹ̀lú gbólóhùn tó tó fi kọjá lọ sumubukumu humu yóò fa ọlá ayá kiri rẹ̀ àkọ́kọ́ bẹ̀rù fún Dr. Sarafadeen wa mọ̀ gbọ́ ni wá ní pẹ̀lú báyà sí mímọ̀ Kùránì tó ti kọ́ ní ìyá wọn tó yìí kò sí àfọ̀sẹ́nu Kùránì mọ̀ kankan tẹ́ bá mọ̀ nǹkan tí ń jábọ̀ sẹ́ ń bẹnu Kùránì ọlọ́run ti sọ̀rọ̀ tẹ́tẹ́ ẹnu Suratu Isra ọlọ́run sọ pé wà ní Muhammad sallallahu alaihi wasallam wọ́n wà pa àwọn abéèrè lọ́wọ́ ẹ̀ àti ń jẹ́ ẹ̀mí ní kò yẹ pé ìdí ń jẹ́ ẹ̀mí àṣẹ ọlọ́run ni wà máa ń tí tún nínú àlẹ́ ìlú ilé àkọlẹ̀ ẹ̀dá àwọn ilé mọ̀ kankan àyàfi nǹkan díẹ̀ nínú màwọn ọlọ́run Kùránì tẹ ẹ̀mọ̀ yẹn tẹ ló yẹ ihun kínkínní tún nínú mọ̀ ọlọ́run èyí tí òye yín lọ́pọ̀ jù ní Kùránì nínú tí òye yín tó pọ̀ ní Kùránì òun ni ògbọ́n àfẹ́ ẹ̀rí tá a sọ yìí kò ní jẹ́ kí tọkọjá láàrin àwọn èèyàn tó ọ̀fẹ́ jẹ́ kí wọ́n rí ọ tí wọ́n sì ní rí ọ. ọkọjá láàrin àwọn tí ń kóyàn ní rógà tí wọ́n sì ní rí ọmọ ìlànà tó kọ̀ ọmọ rógà tó sì máa lọ ọ̀rẹ́ tí ò séwu. bẹ́ẹ̀ náà mo máa wo ọ̀kan ó dà pé kò tí ì jọ̀sẹ̀ kan lọ àbí kankan tíjà ẹ̀dùn ìfipá náà kọ ìwà ń bá ọmọ lẹ́yìn rẹ̀ sọ pé ká máa lògùn sọ yìí òun náà wá ní kúlùsọ méje àtàrí méje ani sàkámà jẹ ní ọkùnrin ọkùnrin ti bẹ̀rẹ̀ àwọn tó ń bá pàdé àwọn ológun bíi tiẹ̀ ní lọ ń bá pàdé ló fi wọ́n pé sàkámà jẹ ní kíkálukú ní sùn ogun náà gbé tiwa yìí kọ́ ogun àkọsẹ́ ogun ìsọyè tí bẹnu Kùránì sẹnukọrọ òkà fàlà dáǹsà èyàn 7,777 èyàn 7,777 sẹnukọrọ òkà fàlà dáǹsà tí bẹnu Suratu Àlá téèyàn bá yàn bá a ṣe sọ yìí èyàn wà á lò fọjọ́ méje yóò fi fọ́kọ̀ ọjọ́ tá à ń lò nínú ọ̀sẹ̀ ọjọ́ méje náà ọ̀sẹ̀ bẹ́ẹ̀ láti jọ Sunday ọ̀pá ìjọ Sátidé ọjọ́ tó bá ti á bẹ́ẹ̀ ká ní ọbẹ̀ yẹn jọ Monday lápèjì sọmọ fọ́pá yẹn jọ Sunday tó bá bẹ́ẹ̀ yẹn jọ tí sọmọ fọ́pá yẹn jọ Monday. ìyá màá fi fọ́kọ̀ mu sanu kọ̀lọ̀ ọ̀kọ̀lọ̀ bẹ́ẹ̀ náà yìí bá lò tán nígbà pé ọjọ́ tá à ń lò náà ọjọ́ méje náà ni àwọn ọjọ́ méje yìí náà ni gbogbo tó bá ṣiṣẹ́ máa ti pẹ̀lú sọ èyí náà nínú ọjọ́ méje yìí ni yóò máa bọ́ sí tí ó fi kú gbogbo tó bá ti mọ̀ kò ní mọ̀ gbàgbé kìí jẹ́ pé kúrúsọ méje àtàrí méje níbo tó bá lo kúrúsọ fún ìsọyè kúrúsọ tó lò yìí ọ̀kan nú ẹ̀ níjọ́ tí sẹ̀mí rẹ̀ bá ti pé ìsọyè náà ní ṣiṣẹ́ mà nínú àwọn àtàrí méje tó lò yìí níjọ́ tí sẹ̀mí ọ̀kan náà àtàrí rẹ̀ bá ti pé ògùn náà ní ṣiṣẹ́ mọ́ yóò sunkún àmọ́kọ́ lọ́hùn níjẹ́ òní sunkún ní sanukula ń ka àfàlà àkàsì ẹ máa hàn 7,777 kẹ́dà bá hàn sanukulu ka àfàlà àkàsà 7,777
tí wọ́n fi fọ́ ẹ̀kọ́ mu fún odidi ọjọ́ méje yóò mẹ́sàn pé bọ́lá tí bá ń lò lọ tí bá ògùn ìbàjẹ́ tí bá ń lò lọ lápòjú ẹni sìn tó wá gbàgbé báyọ̀ bẹ́ẹ̀ ìjọ Sunday ni wọ́n ń lò lọ́wọ́ àdúgbò wọ́n nìkan wá gbàgbé ọmọ ìbànújẹ́ Wednesday tí ń bọ̀ nù ọ̀sẹ̀ tó tẹ̀lé kọ́ wá lò èyí tí tó gbàgbé lọ́sẹ̀ Wednesday tó gbàgbé lọ́sẹ̀ ọ̀sẹ̀ tí bá ń bọ̀ Wednesday kọ́ wá lò ó lò sanukoro ń ka ọ̀fàlẹ̀ àkànṣà 7,777 òun ni ọ̀rọ̀ yóò sì lò mọ́jọ́ méjì bẹ́ẹ̀ ìsọ̀rọ̀ tó tó sí tó gbà wọ́n fi gbogbo tó bá ti mọ̀ táwọn bá ti fẹ́ máa rántí yóò sì máa rántí mọ̀ kí ni jásí pé irúsọ méje àtàyè àṣọ kóògùn ò sí àbáfọ̀sẹ́ ń bẹnu Kùránì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn mọ̀ wúlò Kùránì lọ́kàn mọ̀ tí mọ̀ Kùránì sì mọ̀ ké wọ́n sì understand àmọ́ bá a ṣe wá ń lò ó òun ni wọ́n mọ̀ bá a ṣe ń lò ó òun ni wọ́n understand bá a ṣe ń lò ó òun ni wọ́n gbọ́yé. Kẹ́wàá ní kọ̀sápọ̀sẹ́ nù Kùránì ẹni bá ní kọ̀sápọ̀sẹ́ nù Kùránì kò gbọ́ Kùránì yẹn ẹni bá ní kọ̀sápọ̀sẹ́ nù Kùránì kò mọ̀ wúlò Kùránì ẹni bá ní kọ̀sápọ̀sẹ́ nù Kùránì kò mọ̀ bẹ́ẹ̀ ṣe ń lo Kùránì. Dr. Sarafadeen tẹni kọ̀sápọ̀sẹ́ nù Kùránì àfọ̀sẹ́ mi tuntun bẹ́ẹ̀ nù Kùránì ni pé bẹ́ẹ̀jì ò bá sẹ́yìn ẹni péjì ò sàn àbí ẹni tí àkèké ṣe àbí ẹni tí nǹkan olówó tọ́sán tọ̀ dédé ibi tí nǹkan olówó òun ti sán ẹ wàá gbẹnu sí àyè rẹ̀ bẹ́ẹ̀ ẹ wàá kí ayàtọ̀ parí Suratu Fati ayàtọ̀ parí ẹ̀ chapter 48 ayàtọ̀ parí ẹ̀ ayà náà wà bẹ̀ láti Muhammadu Rasulullah walladhina ma'ahu ashiddaa'u 'alal kuffar ẹ bẹ̀ láti Muhammadu Rasulullah walladhina ma'ahu ashiddaa'u ẹ wàá kéde ìtàrí ẹ̀ owó náà jáde o first stage àbí injection lóòótọ́ àwọn eléèmú wọ́n ní kásá ẹ̀rẹ́ fún ní tátọ́ọ̀sì àbí kankan tátọ́ọ̀sì wọ́n ní kásá ẹ̀rẹ́ fún àbí ká injection ti inú Kùránì ẹ̀sà àti kí ayé àná sí wọ́n tọ̀ bá mọ̀ tọ̀ ha sórí tí Kùránì bá ń bẹ kí àrẹ sáré sí ní súrà náà Suratu Fati chapter 48 ayé àtọ́ parí ẹ̀ wọ́n tọ̀ bá gbà àmọ́ ní Kùránì ṣèbí Kùránì ń bẹnu fóònù ẹ̀ sáré sí áàpù Kùránì fífóònù ẹ̀ tọba ti áàpù ẹ̀ kan ibi Suratu Fati yẹn chapter 48 ayà tó parí ẹ̀ ibi ayà yẹn ìbẹ̀rẹ̀ ayà yẹn ní Muhammadu Rasulullah walladhina ma'ahu ashiddaa'u 'alal kuffar ọ̀rọ̀ akẹ́bílẹ̀ ibi tí dèdè ibi tí ẹni tẹ́jọ́ sàn dèdè ibi tẹ́jọ́ ti sẹ́yìn ibi pọ́ìntì bẹ̀rẹ̀ gẹ́gẹ́ òwúrẹ́ ìgbẹ́nu sílẹ̀ fi ké ayà náà owó náà jáde lára àwọn àfọ̀ṣẹ́ tí ń bẹnu Kùránì nù mẹ́ta láti jùlẹ̀ lẹ́yìn tí ò níye ní Dr. Sarafadeen bá ní bóun ṣe mọ Kùránì tó tóun gbọ́ Kùránì yìí òun ò tí ì ra òun ò rà àfọ̀ṣẹ́ tí ń bẹnu Kùránì lára àfọ̀ṣẹ́ tí ń bẹnu Kùránì dọ́kítọ̀ tí ọba rí bẹ́ẹ̀ ẹ̀yẹ challenge mi mọ́mú kàbẹ́ òun la gbogbo ń tẹ́ mọ̀ ń láàrin tí ó bá wà sí àwọn àdìsọ́ fọ́lọ́ kọ́lí kẹ́ mọ́ mọ́ kíláàsì ké fáátì àtàwọn máa ń kéwù náà tá a máa ń ké ní gbogbo ògbà fáti àtẹ́dá bá ké níbi ohun tí ò ní o bẹ́ẹ̀ bá ké fáti àkùsí kí ni kò ní o fáti àyẹ̀ láàkè méje péye láàkè yẹn méje láti ojú kúlẹ̀ kúkú a ti sọ fọlọ́ pé láàrin tó fọwọ́ àṣìṣe gbogbo tó fi mọ Dr. Sarafadeen mọ́jọ́ ọkọ̀ mọ́kọ̀ sí mọ́mọ́ fáti alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين lọ́ba tẹ́ bẹ́ẹ̀ yóò ṣe ké náà ni méje lókè lèyìn òkè èèyàn méje ni ó sì ké nígbà tó yẹ pé ìgbà tí dókítà ń wá mà ọ̀kan náà àwọn ọjọ́ méjèèjì ká ń lò náà lọ́bẹ̀rẹ̀ sí ní wá mà ìgbà tó lọ́n fi ìmọ̀ yìí mọ̀ tán ọ̀kan náà àwọn ọjọ́ méjèèjì náà Ọlọ́run fi mọ̀ pé a ti sọmọ sí ọ̀la bọ́lá tàbá ṣètàtà àfẹ́sọ bọ́lá nǹkan gbà á ọ̀kan náà ayé méje yẹn lájò pé ẹ̀rá ni Ọlọ́run ìmọ̀ tí ń bẹ lára lágbájá tó fi jọ yẹn ló tó fi áwò pé òun ti ní màdáyé pé kò sí àfọ̀sẹ́nu Kùránì Ọlọ́run gbà yóò sì gbà pẹ̀lú Fátíà láàkè kí ni jẹ́ pé kò sí àfọ̀sẹ́nu Kùránì ẹ jòkó ara yín jẹ́ ẹ̀yin àfáàtì
Kẹ́hìn náà ṣe ń bọ̀ àbí kẹ́ ẹ ti wà kẹ́ ẹ wá mọ capacity Kùránì kẹ́ pé àwọn oògùn pẹ́pẹ́pẹ́ kẹ́ ń jó yẹn lẹ wá pẹ̀pẹ́ sí pé òun ní ṣiṣẹ́ ẹ̀jọ̀kọ̀ ara yín jẹ́ nǹkan bẹnu Kùránì mọ iye ẹni nǹkan bẹnu Kùránì mọ bí ẹ ṣe ń lò ní nǹkan bẹnu Kùránì wá nǹkan bẹnu Kùránì kò yé yín ni. Ìyá àlùsùnà lóòótọ́ Kùránì tẹ̀ ń ké ọlọ́fin sànú yín nínú àwọn àṣàṣì kankan dàrú lára yín ló ń gbà tí ẹ sì ti ń rówó Sàúdí nígbà tí ẹ ti ń rówó oṣù lọ́dọ̀ ara Sàúdí ẹ̀jù para yín jẹ́. Èsì lóyún tí mo gbọ́dọ̀ ní dọ́kítọ̀ àwọn àdúgbò pé wọ́n ṣe ké Kùránì tó tó sí tó sì yé òun tó yìí kò sáfọ̀ sẹ́nu fa ó jẹ́ àjù bí mẹ́ta yìí nílẹ̀. Àti tí wọ́n ní Saheed Òṣùpá sọ pé ogun sọyẹ tí ò ní kú tí ó sì ní sunko òun ní sẹ́nu kọ̀ọ̀rọ̀ ó kà fàlà àtàṣà 7,777 lè yàn hàn tẹ́ ẹ bá ti rántẹ̀ yóò sì máa fi fọ́kọ̀ fọjọ́ méje ọjọ́ kọ̀ọ̀kan tó wà ní ọ̀sẹ̀ èyí ó fi fọ́ ẹ̀kọ́ fọjọ́ méje rẹ̀ ọjọ́ tó bá ti bẹ̀rẹ̀ ó mi sọ pé káníjọ sọ́ni lọ́ba bẹ̀rẹ̀ ó mi sọ pé jẹ́sán ní lọ́pàá yẹ tó o bá tún wá ń lò lọ tó bá gbàgbé ọjọ́ kan náà àwọn ọjọ́ yìí máa ń dààmú ara rẹ̀ ọjọ́ tó gbàgbé káníjọ tọ́sí bá ní wọ́n wá ṣẹ́ dédé yìí tí tó ń lò dédé yìí tó ń lò lọ́jọ́ kan wọ́n wá ṣẹ́ ọ̀sẹ̀ tí ń bọ̀ níjọ́ tọ́sí láti lè lò ó tán tó fi kú gbogbo tó bá mọ̀ ò ní máa gbàgbé ọmọ àti gbàtọ́ bá ti méje sanúkọ̀lọ́ ó kà wọ́n eléyìí ju àwọn kúrúsọ méje sí àtàrí méje ní Saheed Òṣùpá dá lọ tọ́dá kọlọ àfẹ́ yìí náà ti sọ yìí ó ju gbogbo àwọn kìnìún pọ́n yà mí kankan tẹ́ ẹ̀ wá kí òun lọ zoomo búkú mo hómo yóò fa òun láàyà kí òun lẹ́hàn 7,000 èèyàn hàn tú bá ti hàn tẹ́bi tí tẹ́ fọ́ sí ẹ àbí bí kí ọlọ́mọ yìí kan òkà tó bàbá ìjọ ká fásitì náà ní jù sínú ẹ̀ ó wà níbẹ̀ ọ̀rọ̀ lọ́wọ́ mi sọ pé ọjọ́ tó fi sínú ẹ̀ yìí ká níjọ sátidé báyìí jọ sátidé náà lọ́wọ́ ayé ọ sátidé tí tó tẹ̀lé lọ́yọ̀ọ́ bá ti lè yọ fi sọ́wọ́ ọmọ kà yìí èyí tó gùn jù nù apá ọ̀tún yìí lápá ọ̀tún ọ̀yọ́ ọmọ kà tó gùn jù yìí ibẹ̀ ló fi òkà náà káàmù ẹ bá ti fẹ́ máa lò ẹ máa ń lò fún ìtọ́jà má fi jalè o má fi ṣàbùsì má sì fi ba tèèyàn jẹ́ ẹ á máa lò ń lò pé báyà wọ́n ń kó yẹn ó ga kálukú wọn ń sáàkì àwọn afẹ́jẹ́ kí wọ́n rí ọ̀dà mọ́mẹ́ǹtì ọ wà máa fi ọwọ́ àlàáfíà ọ máa fi yí báyìí ọ máa fi ra báyìí gbọ́dọ̀ tágbà tó bá fi ra ọ máa ṣe la ilaha illallah la ilaha illallah la ilaha illallah. Kání ibi tó jòkó sí òun tó bá ọkọ̀ òlé ibi wọn ṣáàjò fún ẹgbẹ́ náà mọ arúgbó lóhùn náà wọn ò ní rí ọ. Tábà ń ṣàyẹ̀wò ní sàó tábà ń kó yẹ̀wò ní kú ọ. Lára àwọn ọkùnrin ní bẹnu parí nù àwọn fẹ́ kọjá nìkan òyìnbẹ́jẹ́ káyọ̀ yẹn rí ọ wọ́n sáà kọjá rẹ̀ àwọn ti wà lọ́yẹ́ níbi ọmọ ká rẹ̀ lápọ̀ tún wọ́n máa fi ọwọ́ àlàáfíà máa fi yí báyìí pẹ̀lú gbólóhùn. Bóńkà náà bá sọnù bó ṣe mọ lórí ìṣúná ayé tó fi ní símọ́nù. Ní ìyá ó kọ̀ sábọ̀ sẹ́nu Kùránì. Ẹ̀yin tẹ̀ mọ Kùránì ẹ̀jú para yín jẹ́. Ẹ̀yin tẹ̀ mọ wúlò rẹ̀ ẹ ṣe mẹ̀dọ̀. Ìdè tẹ gbọ́ yé mọ òun náà ní kẹ̀jú kó síbẹ̀ pa. Ìdè tẹ understand ma ní ìtumọ̀ rẹ̀ kẹrin ṣe wá sí òun náà ní kẹ̀jú kó tì. Bẹ́ẹ̀ ni bá tún fẹ́ wá mímọ̀ pa bá a ṣe ń lo Kùránì ẹ lè tẹ̀síwájú àmọ́ gbà tẹ̀ fi tẹ̀síwájú lórí ẹ̀ máa jó wà máa wú títí kúrò náà ẹ̀mí ìlàkọ̀ lẹ́yìn ìmọ̀ kékeré lọ́rọ̀ fún un ẹ̀ bá jọ ọjọ́ yín lójú ẹ̀ máa dúró pé ẹ̀kọ́ sàwádìí ìwádìí ó ṣe mọ Kùránì tó yé o tó yìí kí lọ́wọ́ ọmọ tó fi mọ́ fi ní sọ pé kó ṣe mọ́ tó yí ọ tó yìí ọmọ kankan náà nù wà ní kò sábọ̀ sẹ́nu Kùránì nínú tuntun bẹ̀rù Kùránì tá a lè fi jáde mọ́ Dr. Sàwádì tí a bá jùlọ àjọ òní Fátíà tá a sì fẹ́ ké méje láti àrílẹ̀ 5 minutes yẹn méje péré náà ní òkè láì fáwọn ìjọba sílé kíkẹ́ gbogbo tó mọ̀ ẹ̀ kò ní mọ̀ mọ́ Fátíà náà ní èsì tí wọ́n yọ káàkiri gbogbo ìyọ́n gbọ́ báyìí náà nǹkan bẹ̀rù Kùránì ẹ̀já ní kọjá o.
àfọ̀ṣẹ tí ń bẹnu Kùránì kò sáfọ̀ṣẹ tó tó ní tó tó ju àfọ̀ṣẹ tí ń bẹnu Kùránì lòun lọ lọ́wọ́ ló ní Kùránì òun sì ní ọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́ àlẹ́ lẹ́yìn Ọlọ́run kò sí tó tó ju Kùránì lọ ẹ̀já jòkó ara jẹ́ nǹkan bẹ́ẹ̀ bí nǹkan ìmọ̀ sì ju ìmọ̀ lọ ká gbọ́ lárúbáwá kọ́là ń sọ ká lọ àwọn ilẹ̀ Saudi àti Cairo ọ̀nà kéwú bẹ́ẹ̀ òun kọ́ làgbọ́ yẹ Kùránì mẹ́sẹ̀ ń lo Kùránì tẹ́sẹ̀ fi ń tú tẹ́sẹ̀ fi ń dé nǹkan òun là ń sọ lóòótọ́ ká máa ti lára Kùránì náà lára àtúndè náà ni àmọ́ ká tó wá máa lò ó fún nǹkan míì kẹ́ bá a ṣe sọ nípa àfẹ́ yìí ká máa lò ó fún nǹkan míì kẹ́ bá a ṣe sọ fún pa ìsọ̀ yìí ká máa lò ó fún nǹkan míì kẹ́ bá a ṣe tún sọ fún pa ká fi yọ orókò lára ẹni tí téjò san abẹ́ni tá kékeré san abẹ́ni tí nǹkan olówó kan san ẹ sáà gbọ́dọ̀ sí ojú ibi tí nǹkan yẹn ti sán ẹ wàá ké ayé àtọ́ parí Suratu Fatihi síbẹ̀ Suratu Fatihi chapter 48 ayé àtọ́ wa parí ẹ̀ náà ní Muhammadu Rasulullah walladhina ma'ahu ashiddaa'u 'alal kuffar ẹ wàá ké láti Muhammadu Rasulullah walladhina ma'ahu 'alal kuffar ẹ wàá ké lẹ̀ láti yẹ kéde bẹ́ẹ̀ pẹ̀lú àṣì ọlọ́run kẹ́ẹ̀tọ́ kẹ́ẹ̀tọ́ lọ́wọ́ yóò ti máa jáde àwọn tí wọ́n tọ̀ wọ́n ni lára àwọn àfọ̀nà tí bẹ̀rù pa nínú ẹja jòkó ayé kan bẹnu Kùránì o èdè tá a bá mọ̀ mọ́ òun náà ní ẹja jòkó mọ́ o èdè bá a ṣe gbọ́ Kùránì yẹwé òun mọ́ òun náà ní ẹja jòkó mọ́ ẹnu tó ti ní tẹ̀ mọ̀ tọ́jọ́ yín lójú ntí tó bẹnu Kùránì àátún lè fi sọ́kọ́ lọ́wọ́ kó jẹ mọ́ mọ́ o lọ́ba tó tán kọ́ ìgbà yẹn lọ́tọ̀ abẹ́kọ́ ẹ lẹ́yìn àtúnfẹ́nu kọ́ wájú àti ọ̀kẹ́ fẹ́nu kọ́ léyẹ̀ yàkẹ́jà ṣe jẹ́ àwọn olóníkọ̀ sáfọ̀sẹ́nu Kùránì àwọn alálẹ̀ yìí ọlọ́run ní ìta àwìn àwọn bàbá bá kàṣe ó bá gba etí ọ̀tún wa wọlé ọlọ́mọdé kó gba tòṣì jáde kọ́ wọlé ẹni sí wọn lọ subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin.